What's your name? Suleiman Yakubu. Suleiman what? Yakubu. Are you the one that made that post on TikTok? What do you write? What do you post on TikTok? What do you talk? I post on Monday. We go come up for protest. We go go bomb filling station. Bomb all this employment. Then what about talk about police station and? I talk say if police kill our men, then we go bomb police station and soldier bar. Now then you and who na been dey talk this thing wey na say na would do. How many of you na wan comot for the protest go bomb? Na only me do answer. Na lie. You must get boys with you wey be say you na don't know say say after I watch the video you talk say men must dey active and men must fall out. So those men wey go fall out now I wan know. No, I just do am because of. You no wan tell me now, No, abi? I do am because of fallout. Because of. You go tell me all the people wey na dey plan to go burn station and all this thing. My friend called me that, do I know that this thing I post will implicate me? So it don't I implicate said, you. yes. Okay. Yes. But it's still there now. No, I can't say yes. Wetin you talk na true. Immediately, I go my TikTok account, deleted the video. But it's already circulating now. Yes, sir. That's where I. But me, I didn't do it. With You will tell us all the people wey be saying that they plan to go burn. You will tell me. Don't worry. Hi, folks. For those of us that are planning to stage protests, and for those that are going to be participating, it is within your constitutional right to do so. But please, let us respect boundaries. Let us respect our boundaries. Stay away from Lagos. We, the indigenous people of Lagos, we are not interested in any form of protest. You guys are free to take your protest to your various states. If anyone has got problem with the Federal Republic of Nigeria, or either way, if anyone has got problem with President Bola Ahmed Tinubu, that person is very free to take their protest to Abuja to see Mr. President in the villa. We are not interested in any form of protest. We know the plan, and we know Lagos is the target. We, the indigenous people of Lagos, we're not going to tolerate what happened during the NSAS by 2020. It is not going to happen anymore. You guys destroyed all our infrastructures, you destroyed all our properties, and we're yet to heal out of it. So we, the indigenous people of Lagos, we're going to stand to defend our properties and to defend everything that has to do with Lagos. Lagos is not a no man's land, like you guys used to claim. We haven't got any problem in Lagos. We're very fine with our government. We're very fine with the way and manner of governance in Lagos. The governor is doing well. The deputy is fine. We, the Lagosians, we are very okay with the form of governance. So please, we are not interested in any form of protest. And if anyone should dare to step foot into Lagos to come and cause mayhem or to cause destruction in Lagos, we are going to defend it with everything that we have. If pin should drop in Lagos during this period, we are going to find it with retaliation. And please, be warned, whoever or whatsoever that is going to use or disguise in the name of protest to cause any mayhem in Lagos, that person is not going to go scot-free. You guys have tried this several times, and I'm saying it openly, that Ojukwu has once tried to bomb the Carter Bridge, the Lagos Carter Bridge, during 1966 or 67. And it didn't succeed. And that has been your plan. Lagos has accommodated everyone. But yet, you guys still want to take Lagos from the indigenous people of Lagos. And we know this plan. We are not going to let it happen. You might have gotten away with it with our forefathers. But with this, our generation, you're not going to get away with it. We welcome every one of you. We accommodate every one of you. You're free to do your business. You're free to do anything you want to do in Lagos. But we're not going to tolerate any form of destruction in Lagos. So be warned. Ẹ̀yin èèyàn mi ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, mo kí yín. Mo lù yín lọ́gọ ẹnu pé ojú wa ò ní fẹ́ra kù pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ rí àwọn fídíò kéékèèké méjì tí mo jù yẹn. Yóò jẹ́ kẹ́ ẹ ní gbèdéke kí ló ń ṣẹlẹ̀, kí làwa ń rí, torí inú ẹlòmíì fọ́ fún ó tún gbé mu.
ńṣe làwọn èèyàn míì tó ń bú mi nínú kọ́mẹ́ǹtì wípé mo sọ pé kí wọ́n má ṣe rálì mi mọ bí orí ẹlòmíì ṣe dọ́ta tó bẹ́ẹ̀ yẹn rálì tí mo sọ wípé tó bá jẹ́ pé nírọ̀wọ́rọsẹ̀ ni èmi náà máa jáde èmi náà máa fi ẹnu mi sọ̀rọ̀ pé ìlú nira à sọ fúnjọba pé it is within our right. Àwọn olórí burúkú kan sọ̀rọ̀ wọ́n ní wọ́n ń bú mi pé èmi sọ pé ká má ṣe rálì. So anyway kò ní nǹkan kan ṣe mọ́kàn torí àwọn èèyàn tí wọn ò ní gbọ́n tèmi sọ tí ó jẹ́ pé tí wọ́n ní máa gbọ́ tán máa rò pé lóòótọ́ ní Soko ti sọ pé ká má ṣe rálì olórí burúkú ni wọ́n ò mi ò sọ bẹ́ẹ̀ o mo sọ fún wọn pé èmi gan mo ready láti join rálì yẹn tó bá ti jẹ́ pé nírọ̀wọ́rọsẹ̀ ni mo dẹ̀ sọ pé gbogbo owó tó o bá fẹ́ ṣe rálì kọrí sí stéètì ẹ nítorí pé stéètì kálukú ìnira wà ìnira ti ń bá wọn ìwọ tó o bá jẹ́ ọmọ Ìgbò lọ sí stéètì yẹn lọ bá wọn sọ ní tó ń dùn yín torí pé àwa ò ní ìjọba àwa ò ní state government tó jẹ àwọn òṣìṣẹ́ lówó oṣù lọ́dọ̀ tí wà ń bí ní South West ẹ lọ síbi tí ẹ ti ń jẹ yín lówó oṣù mẹ́sàn-án oṣù mẹ́wàá. That is what we are saying. Nítorí kò dẹ̀ sí nǹkan tó fà tá a fi ń sọ bẹ́ẹ̀ ju pé àtìmọ̀ plan yín ẹ wo lórí burúkú tọwọ́ tẹ̀ tọ́lọ́pàá interview yẹn tẹ kọ́kọ́ wò yẹn sẹ́yìn náà rí pé lórí burúkú èèyàn nìyẹn àwọn ò san lé epo àwọn ò san kínní gbogbo táwa ń gbọ́ tí àwọn òpònú tí wọ́n ń bú wa yẹn ò gbọ́ òun nìyẹn òun lẹ gbọ́ lẹ́nu ọmọ yẹn ọwọ́ ọlọ́pàá tẹ wò lórí burúkú ẹ̀ ṣe ń wò hóróhóró kì í ṣe Yorùbá o kì í tó ṣe Ìgbò orúkọ rẹ̀ orúkọ Haúsá ni o Haúsá ó sọ Fúlàní lórúkọ olórí burúkú yẹn o so tá a bá sọ pé àwọn kan ti ní nǹkan kan nínú against rally tó fẹ́ ṣẹlẹ̀ ẹ sọ pé rọ ni anyway by the way nìyẹn ẹni tí mo gbé wá ní èní àgbàlagbà ọ̀jẹ̀ ni tí mo fẹ́ bá sọ̀rọ̀ ẹni yìí dẹ̀ represent ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nílẹ̀ Yorùbá torí tẹ́yìn èèyàn bá rántí nígbà kan tí mo sọ̀rọ̀ Ládìípọ̀ ẹ rí i pé mo sọ wípé ọmọkùnrin kan ni Ọlọ́run lò tó jẹ́ kí n yọ nínú àdánwò ayé nígbà tí mo ra jíà kẹsàn-án ọmọkùnrin yìí ló lọ fún mi bí tí mo páàkì mọ́tò mi sí pé wọn kan wá ṣe ń bẹ̀ ó lọ ti ṣọ́ọ̀bù ẹni yẹn pé wọ́n láti ṣiṣẹ́ mi because ẹni ní chairman tax force ibẹ̀ yẹn nígbà yẹn now pẹ̀lú ipò tí wọ́n wà yẹn wọn ò kì í jẹ́ kí Yorùbá kọjá abẹ yẹn nínú ẹgbẹ́ wọn tó wà níbẹ̀ yẹn àwọn ọmọ Yorùbá mi ò máa bí discrimination yẹn ti tó bẹ́ẹ̀ tó jẹ́ wípé wọn ò allow àwọn ọmọ Yorùbá láti jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀gá tó mójútó ọjà yẹn whereas kò sí Yorùbá nínú àwọn ọ́fíìsà wọn ní Onitsha ní Warri lẹ́ni ìwé àtúntì ní ọjà wọn kò síbi tí wọ́n ti fi Yorùbá sí olórí kódà ẹyọ kan mẹ́yọ kan kó tiẹ̀ wà ní olóyè wọn kò sí ẹ̀yin ó ṣe wá wà nílùú tiwa tó wá jẹ́ pé gbogbo nǹkan lẹ́ dominate àwọn nǹkan tí mo máa ń sọ rèé táwọn èèyàn kan máa ń pè mí ní tribalistic person mo gbà pé mo wà tribalistic ìwọ tó bá kan àsìkò tí wọ́n fẹ́ destroy ìgbésí ayé àwọn family ẹ ó lè má sọ̀rọ̀ problem ìgbésí ayé tiẹ̀ nìyẹn ṣùgbọ́n èmi mi ò ní wòran mi ò ní la ojú mi sílẹ̀ báyìí kí tálùbọ̀ kò wọ̀ ọmọkùnrin náà ni mo gbé wáyìí ẹgbẹ́ wọn ni ẹgbẹ́ tí à ń pè ní Yàtà àwọn sọ fún mi nìyẹn fún yín á dẹ̀ sọ iṣẹ́ wọn á dẹ̀ fi ẹnu wọn sọ iṣẹ́ tí wọ́n ń ṣe ṣùgbọ́n ẹni yìí gangan ni president general ẹgbẹ́ yẹn ẹgbẹ́ tó ń kọ ìyà fún ọmọ Yorùbá pé ọmọ Yorùbá ò ní jìyà lórí à ń ra páàtì à ń ṣe nǹkan mọ́ ẹgbẹ́ yẹn táwọn ọmọ Yorùbá gangan dálẹ̀ fúnra wọn president general wọn ni mo gbé wáyé nítorí pé mo ti ń gbọ́ oríṣiríṣi mo dẹ̀ pè wọ́n lánàá pé mo fẹ́ ní gbólóhùn pẹ̀lú wọn lénìí lórí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ brother mi ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ introduce ara yín sí public kẹ́dẹ̀ sọ irú èèyàn tẹ́ jẹ́ àti iṣẹ́ tẹ́ ń ṣe fún wọn. ẹ káàsán bàbá wa ẹ káàárọ̀ ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń wò wọ́n. Bàbá wa Sokoti òdú ni yín ẹ kì í ṣe àìmọ̀ fún lóko. Bẹ́ẹ̀ni. Wípé ẹ ti ẹ̀ pè wá inú àwa náà dùn láti lè jẹ́ yín.
nítorí pé kì í ṣe gbogbo àwọn tó bá pè wá náà ni à ń dá lóhùn àmọ́ àwa mọ̀ pé gbogbo nǹkan tẹ̀yìn ń ṣe kí Yorùbá kó lè ní tẹ̀síwájú ni. Orúkọ mi a máa jẹ́ Sanusi Davis, èmi ni ààrẹ fún gbogbo ẹgbẹ́ YATA tí a mọ̀ sí Yorùbá oníṣẹ́ ọwọ́ àti oníṣòwò, ní èdè Gẹ̀ẹ́sì tí à ń pè ní Yorùbá Artisan Trader Association, tó jẹ́ pé nínú ọjà Ládìpọ̀ yìí ni a ti bẹ̀rẹ̀ ní kéréje kó tó di pé ó wá di ìlú mọ̀ọ́ká, tó di pé láti Kánò ni o, láti Àbújá ni o, láti Benin Republic ni o, gbogbo wọn ni wọ́n ní ẹgbẹ́ yìí àwọn gbọ́dọ̀ fara mọ́ wa nítorí ẹgbẹ́ tó dáa ni, tó dẹ̀ ní nǹkan tó dáa fún Yorùbá. Bàbá mi ẹ ṣe ojú òní tì yín. Orúkọ brọ́dà mi ni ẹ ti gbọ́ yẹn. Orúkọ brọ́dà mi ni ẹ ti gbọ́ yẹn. Mo dẹ̀ fẹ́ kí gbogbo èèyàn kẹ́ ẹ farabalẹ̀ bá wa lọ lórí ètò yìí. Pàápàá jùlọ ìwọ tó jẹ́ ọmọ Yorùbá. Pàápàá jùlọ ìwọ tó jẹ́ ọmọ Yorùbá gidi ni. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ àlè Yorùbá ló wà o. Ṣùgbọ́n tó dára rẹ lójú pé wọn ò fi kún, wọn ò fi nǹkan kan kún tí ìyá mi fi bí mi, ìwọ tó dára rẹ lójú nìyẹn. Mo fẹ́ máa béèrè ọ̀rọ̀ yẹn ní sísẹ̀ǹtẹ̀lé. Mo dẹ̀ fẹ́ kí ẹ dákun torí Ọlọ́run kẹ́ ẹ tẹ̀lé wa lórí ẹ̀. Ní tí mo pè yín sí lónìí ni ọ̀rọ̀ àrálì tí àwọn èèyàn fẹ́ ṣe ní Lagos State. Àkọ́kọ́ kí lẹ rí sí i, then kí ni ẹgbẹ́ tiyín, kí lẹgbẹ́ yín rí sí rálì yẹn, àti pé báwo lẹ ṣe feel pé rálì yẹn ṣe gbọ́dọ̀ lọ. Ẹ ṣé bàbá Ṣokotí lẹ́ẹ̀kan sí Ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́ fún wa. Àṣẹ rí ọ̀rọ̀ wípé wọ́n fẹ́ ṣe ìwọ́de gbogbo wa náà la mọ̀ pé orí fífọ́, orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́ o. Bẹ́ẹ̀ni. Gbogbo wa náà la dẹ̀ mọ ọgbọ́n ká fi ẹran sẹ́nu ká wà tí o. Ká wà tí. Bẹ́ẹ̀ni, ẹni tó bá fẹ́ ṣe ìwọ́de, àwa ò ní kéèyàn má ṣe ìwọ́de o, a mọ̀ pé ìlú le, àmọ́ ìlú tó le yìí náà kì í ṣe pé ní ló ṣe bẹ̀rẹ̀ sí bàjẹ́ o. Bẹ́ẹ̀ni. Ó ti ń bàjẹ́ bọ̀ tipẹ́ o. Bẹ́ẹ̀ni. Àgbọ́n tá à ń sọ ni pé ẹ jẹ́ ká fún bàbá wa Ahmed Tinubu ní ààyè kí àwọn náà kan lè sanjọ́, torí nǹkan tá à ń sọ yìí tó ti bàjẹ́ tipẹ́ kò dẹrùn láti sáré tún ṣe báyẹn náà. Ẹni tó bá fẹ́ ṣe ìwọ́de kán lọ ṣe ìwọ́de ní ìlú wọn gẹ́gẹ́ bí ẹ ṣe sọ. Ẹni tó bá dẹ̀ fẹ́ ṣe ìwọ́de ní ìlú Èkó yìí, àwa o gẹ́gẹ́ bí oníṣẹ́ ọwọ́ àti oníṣòwò tó dẹ̀ jẹ́ pé ní inú Èkó yìí láti bẹ̀rẹ̀, ní inú Mushin ní Ládìpọ̀ láti bẹ̀rẹ̀ ètò yìí, àwa ò ní báwọn wọ́de o. Tó bá dẹ̀ láwọn fẹ́ wọ́de, tá a bá fẹ́ wọ́de, àwa fẹ́ wọ́de pé ẹni tí ó bá fẹ́ ba ìlú Èkó jẹ́, àwa náà bí o, wọn ò ní ba ìlú Èkó wa jẹ́ fún wa o. Nítorí èyí tí wọ́n sì ṣe níbi ọdún mélòó kan sí ẹ̀yìn nípa ti EndSARS tí wọ́n ń sọ, àràbọ̀ràbọ̀ ẹ̀ ó sì wà o, ó sì wà o, gbogbo ibi tó bàjẹ́ tí wọ́n dáná sun gbogbo ẹ̀ náà ló sì wà o, àti ìbọn nínú ẹ̀ o. Àwa ò ní dájú wa ńlẹ̀ kí tàlùbọ̀ kó sí o. Onílù ò ní jẹ́ kó bàjẹ́ o, onílù ò ní jẹ́ kó túká o. Ọmọ Yorùbá ni wá, ọmọ níbi níwọ̀n ni wá o. Owó àti iṣẹ́ ọwọ́ làwa ń ṣe, àwa ò ń ṣe jàgídíjàgan o. Àmọ́ tí wọ́n bá ní àwọn fẹ́ da ìlú Èkó rú, bàbá àwa ò ní gbà o, àwa náà bá wọn wọ́de yẹn ní wọ́ọ́rọ́wọ́, àwa jẹ́ ìwọ́de sí ìwọ́de la máa jọ ṣe, nítorí pé wọ́n máa ń ní àwa Yorùbá pé lóòótọ́ à ń gba àlejò láyè, àmọ́ à ń gba àlejò láyè yìí ò ní ká lajú kẹ́ wá ba ilé bàbá wa jẹ́ o. Mo dúpẹ́ yìí náà mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ọjà Ládìpọ̀ tá a wà yìí, àmọ́ ọgbọ́n la fi ń bára wa ṣe, nítorí pé gbogbo wa náà ni a ní láti máa bára wa ṣe. Àwa ò ní kìlú tú o, a ní kí Nàìjíríà tú o, àmọ́ kí Nàìjíríà ó ní tẹ̀síwájú òun là ń sọ, nítorí pé gẹ́gẹ́ bí àṣà tí àwa nínú ẹgbẹ́ YATA ta ní ìṣọ̀kan àti ìtẹ̀síwájú Yorùbá, òun ló jẹ́ èmi ní ogún o. Nàìjíríà yóò gbọdọ̀ túká torí nílùú mi tí a fẹ́ lọ, ní kọ́ má ṣe wọ́de o, ẹ ṣe ní wọ́ọ́rọ́wọ́
ìwọ́rọ́wọ́ tẹ bá fẹ́ ṣe àti ẹ̀fẹ́ kan ṣe rárá kan tiẹ̀ má ṣèwọ́de kankan ìyẹn ní tàwa tọ́mọdé náà fẹ́ ṣe kò sí wàhálà kò sí nínú òfin ilẹ̀ wa kò ní pé kéèyàn má fi ẹ̀hónú hàn ẹ fọ̀rọ̀ nínú àmọ́ ẹ ṣe ní wọ́rọ́wọ́ gbogbo àdè mọ̀ pé ẹ̀hónú tó fẹ́ ṣe àwọn wo ló wà ní ẹ̀yìn ẹ̀ àmọ́ ẹni tó wà lẹ́yìn ẹ̀ àmọ́ àwọn tó ń ṣe àmọ́ bí tó ti wá ó kàn jẹ́ lórí ẹ̀rọ ayélujára ni wọ́n ti ń polongo ẹ̀. kẹ́yìn náà kàn déédéé join wọn àwọn tẹ́ ẹ̀ mọ̀ bí wọ́n ti wá tẹ́ ẹ̀ dẹ̀ mọ̀ plan wọn tẹ́ ẹ̀ mọ̀ kí ni wọ́n fẹ́ ṣe gangan kẹ́yìn náà kàn déédéé join wọn kẹ́ ẹ̀ lẹ́yìn bá wọn ṣe rámì. oníṣẹ́ṣe bàbá mi ọmọ Yorùbá ni wá ó dẹ̀ yé wa àmọ́ gbọ́dọ̀ ń dá sí i àwọn onígbà nítorí pé káàtì ẹ̀ láréyàn kan tá a lè dìbò pé ìwọ ló fẹ́ ṣèwọ́de o tí nǹkan bá ṣẹlẹ̀ wọ́n á lè ọlọ́pàá lè ní ìwọ́de tó fẹ́ ṣe ẹ lọ́ọ́ tiẹ̀ gbàwé lọ́dọ̀ ọlọ́pàá pé fẹ́ ṣèwọ́de tẹ bá gbàwé yẹn lọ́dọ̀ ọlọ́pàá tá a rí tẹ bá ṣèwọ́de yẹn tí nǹkan bá ṣẹlẹ̀ àwọn ọlọ́pàá lè mú ẹni yẹn sí pé wọ́n lè mú pé lágbájá ẹ̀yin lẹ wá tọrọ àyè. ẹ lọ tọrọ àyè lọ́dọ̀ ìjọba bó ṣe ń ṣe nìyẹn ìlú ò lè tóbi kó má lò lórí kò wá ní jẹ́ lásìkò tiwa yìí bàbá dáadáa ń sọ yìí bàbá dáadáa ni òun ló gbà wọ́n láyè nílùú Èkó yìí tó ti di pé gbogbo wọn ń ṣe fàlàfòlò tó ń ṣe bó ṣe wù wọ́n àwọn ọ̀pọ̀ àwọn ọjà o àdìtorí gbogbo wa náà ni a ní láti bára wa ṣe bàbá. ẹ jèrè ojú òní tí yín ṣe rí kémi náà fi ọ̀rọ̀ díẹ̀ sí ọ̀rọ̀ tẹ́ sọ yẹn nǹkan táwọn èèyàn fi máa ń pé èmi wà tribalistic nìyẹn èmi tí mo dúró yìí gbogbo tí mo dà lénìí Èkó ló sọ mí dà mi kì í ṣe ọmọ bíbí inú Èkó ṣùgbọ́n Èkó ilẹ̀ Yorùbá ni ọmọ Yorùbá sì ni mí ọba Èkó yẹn bàbá mi ni ọba Ìbàdàn bàbá ọba gbogbo ọba tó wà ní ìlú Yorùbá bàbá mi ni wọ́n jẹ́ kábíyèsí mi ni wọ́n so kí n dẹ̀ dákẹ́ kí n dẹ̀ máa wo nǹkan tó fẹ́ inú mi dùn pé sẹ́ni kí n tó bẹ̀rẹ̀ sí ní interview yín sìn àwọn nǹkan kan ti bẹ̀rẹ̀ àwọn nǹkan ti kọ́kọ́ bẹ̀rẹ̀ mo fa àwọn àwòrán méjì kan níbi tí ọmọ kan tí wọ́n mú tí wọ́n ń bi léèrè pé kí ni plan rẹ̀ kí ló sọ lórí TikTok tó ló ń sọ wípé ọjọ́ Monday kò sẹ́ni tó lè dá wọn dúró àwọn máa sun ọjà àwọn máa sun police station àwọn máa ṣe kinní kan àwọn máa ṣe nǹkan kan now irú wọn rí fíìlì aim and objective àwọn tí wọ́n organize nǹkan tá a fẹ́ ṣe ni but kírú wọn kọ́mọ alálẹ̀ tó bá wa kó sírú wọn nínú láti lè sọ ohun tí ń bẹ nínú wọn síta àwọn alálẹ̀ ti fi hàn ọ̀pọ̀lọpọ̀ àwa kan pé wọ́n fẹ́ dà lúrú ni torí pé tẹ́ ẹ bá wo EndSARS bàbá mi ẹ dákun ẹ tó tọ́ka sí ibi tí nǹkan ìbàjẹ́ tí wọ́n ṣe ń bẹ̀ tó tó ìdá méjì nínú ìdá ọgọ́rùn-ún tí wọ́n ṣe lẹ́kọ̀ọ́. kò sí. ta ni wọ́n wá dá tèkó sí lọ́rùn kì í sọ ọmọ Yorùbá náà dá sí lọ́rùn mi. àfara nìyí à ń ta ẹ lè rí lẹ́ẹ̀lára nílùú Ìgbò tẹ́ bá pẹ̀ lórúkọ yín àfi tó bá jẹ́ pọ́ ọmọ Ìgbò kan bá yín wọ́n ṣàtọ́jú yín láti bá yín rà. àwa kò sí nǹkan tá a tà fún yín àwọn ẹlòmíì gan nù wa tán bá tó ti mutí yó wọ́n lè ta ilé tí wọ́n sin òkú bàbá wọn sí fún yín níbi táwọn atọlọrẹ́tì dé bọ ẹ ti wá pé atọlọrẹ́tì yín yẹn ẹ ti wá sọ di nǹkan míì mọ́ wa lọ́wọ́ wọ́n pe Èkó ní no man's land kọ́lé ní Èkó láǹdì ti wá àwọn ọmọ Yorùbá ní Èkó láǹdì ti wá àwọn ọmọ Yorùbá òun ní Èkó inú mi dùn nǹkan tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí mo fẹ́ kí gbogbo ẹ̀yin Lagos State indigene tí ẹ wà ní diaspora mo fẹ́ kẹ́ ẹ fọkàn yín balẹ̀ mo mọ̀ pé gbogbo yín náà ní ọkàn yín ti ń wà lókè lórí kí ló fẹ́ ṣẹlẹ̀ dáadáa ni ó ṣẹlẹ̀ àwọn tẹ́ ẹ fi ilẹ̀ ńlé náà wọn kì í ṣe wèrè gbogbo tẹ́yìn ń gbọ́ yẹn gbogbo ẹ̀ náà làwa náà ń gbọ́ this time around àdẹ̀ ní la ojú wa lẹ̀ báyìí kí tàlùbọ̀ wọ̀ ẹ wo Amẹ́ríkà tí mo lọ yẹn wọ́n tún àwọn Èkó tún ṣe nǹkan kan tẹ́rù Ọlọ́run bà mí àwọn
Lagos State indigene ní kí ni orúkọ ẹ̀ Chicago ní Chicago ẹ̀rù Ọlọ́run bà mí wọ́n ń ṣe dé wọn kan gbogbo owó tó o bá ti jẹ́ Yorùbá tó o bá débẹ̀ pátá gbogbo tó bá wù ọ́ ló ẹyọ ẹnìkan lè ra píà aṣọ 50 tí ó dẹ̀ rán ní aṣọ Yorùbá rán lágbádá rán ní bùbá àti ṣòkòtò ra gbogbo nǹkan ní tó bá rí àwọn léèsì ní ẹ̀rù Ọlọ́run máa bà pé èlò náà lè ra léèsì tí wọ́n fi dá aṣọ fún ọkùnrin àti ṣòkòtò àtẹ̀wò wọ́n fi dá fóbìnrin so kálukú kò wá bẹ́ẹ̀ yẹn aṣọ tuntun tí kálukú rà tó kó fún tẹ́lẹ̀ fún rẹ̀ ni o wọ́n kò fi là everything gbogbo nǹkan tí wọ́n ń lò ní ilẹ̀ Yorùbá wọ́n kò wá wọ́n wà kó fún wọn bẹ̀ yẹn wọ́n wà hangi ẹ̀ gbogbo wọn tó bá ti wá débẹ̀ tó bá jẹ́ 25 ló lè mú kò sẹ́ni tó máa sọ pé kí ló tẹ̀ mélèé in fact wọ́n fọ́ọ̀sì èmi náà wọ́n fọ́ọ̀sì mi mú 4 torí ojú tiẹ̀ tí mi pé àti gbọ́ pé kán ní ṣòkò títà bọ̀ mo rí pé kì í ṣe àwọn aṣọ rándanràndan so ọ̀kan nú àwọn indíjì yẹn ló wá bàbá Sokoti ẹ̀yin náà láti mú nǹkan kan bì ìgbà tí wọ́n ti parí pátápátá kémi tó lọ mú bíi 4 tí mo mú now àwọn yẹn wọ́n máa ń wá sí ilé wọ́n máa ń ran ìjọba Èkó lọ́wọ́ ìgbà míì ó lè jẹ́ bẹ́ẹ̀dì hospital ni wọ́n rà ìgbà míì oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ yẹn ni wọ́n ti gbèsè sẹ́yìn irú àwọn yẹn wà ń bẹ̀ yẹn wọ́n rẹpísẹ́ǹtì Èkó wọ́n rẹpísẹ́ǹtì ilẹ̀ Yorùbá now èyí kan wà á gbéra àwọn ń ṣiṣẹ́ takuntakun bẹ̀ yẹn wọ́n fi ń pọ́n ìran wọn lé wọ́n fi ń gbéran wọn ga èyí kan wà á gbéra láti pé èrò ọkàn yín ni kẹ́ ẹ lọ́ọ́ bá tàwọn ìran wọn yẹn jẹ́ ẹ̀dẹ̀rù pé inú wọn náà ó dùn pẹ̀lú gbogbo iṣẹ́ àṣekára tí wọ́n ń ṣe nílùú òyìnbó tí wọ́n fi ń tọ́jú ìlú wọn ìwọ kan wá máa ní máìdì pé ìlú tó ń tọ́jú yẹn gangan ni wọ́n fẹ́ lọ bàjẹ́ mi ò rírú ẹ̀ rí so lédè kan sá brọ́dà mi níbo ni ọ̀rọ̀ Yatta dé dúró lẹ́kọ̀ọ́ báyìí torí rísìn tí mo fi ń béèrè rí ọ̀ ẹ̀dá pẹ̀lú ẹ̀mọ́bìnú ṣe rí àwọn èdè kan wọ́n ti dominate à ń ta páàtì mọ́tò kì í dẹ̀ ṣe ìran wọn nìkan ló ń lo mọ́tò ìran Haúsá ní láti àti ta páàtì Yorùbá ní láti àti ta páàtì Ìbíòbí Oǹdó ní láti gbogbo Niger Delta ní láti àti ta páàtì wọn ṣàpọ̀sí anybody wàá bá wọn ibi tó bá wù ọ́ ló máa lọ now àwọn kan ti wá sọ ibẹ̀ yẹn di ìlú tiwọn wọ́n ń terrorize àwa tá a jẹ́ ọmọ ìlú yìí gangan torí pé títẹnumọ́ tí mò ń tẹnumọ́ ni pé ojú mi ti rí tó mo dẹ̀ mọ̀ pé you are aware of nǹkan tó ṣẹlẹ̀ sí mi nígbà tí mo lọ police station táwọn police station sọ fún mi pé wọn ò ní tẹ̀lé àwọn wá wọ́n lè máa lẹ̀kọ̀ tí mo tún lọ area command gangan mo lọ sí ọ̀dọ̀ DPO ní Mùṣín mo tún lọ sí area command the same thing náà sọ fún mi débi pé ó difficult fáwọn ọlọ́pàá láti mọ wá yọjú sí wọn nígbà míì tàbí láti wá invite wọn tẹ́lẹ̀ ká bá lọ report wọn bàbá yìí ló yọ mí nínú ọ̀ràn yẹn jọ yẹn nígbà tí jí àtàn gbé fún mi tó di 9 tọ́lẹ̀ pé gbogbo jí àkọ́kọ́ èyí tí mo kọ́kọ́ rà lọ́wọ́ wọn èyí tí wọ́n fẹ́ gbé mi fún mi sí kejì 120,000 nígbà lọ́wọ́ mi fún èyí tí wọ́n fẹ́ gbé mi fún mi sí kẹta wọ́n tún gba another 50,000 fún yẹn wọ́n dẹ̀ gbé jíà 9 fún mi ẹ̀kẹsàn lẹ́ni yìí lọ takú tẹ́ni yìí lọ bá mi ti ṣọ́ọ̀bù wọn ẹnìkan ló ní kà kí n lọ sọ fún chairman tax force ni mo fi wá sọ fún ẹni lẹ́ni yìí fi ránṣẹ́ pè wọ́n ìgbà tẹ́ni ní kí wọ́n tètè ṣe nǹkan kan tí wọ́n ò tètè ṣe ó wá lọ ti ṣọ́ọ̀bù yẹn wọn ò rí ibi jókòó nínú ṣọ́ọ̀bù mọ́ ni wọ́n fi decide pé káwọn gbé jíà míì fún mi jíà míì tí wọ́n gbé fún mi náà ẹni wá ní kí n lọ gbé mọ́tò mi wá a gbé mọ́tò mi wá sí Ládìpọ̀ òun ló fún mi ní ibi páàkì tiẹ̀ tí mo páàkì sí tí òfin jẹ́ pé màá sanwó ibẹ̀ ló ti ní kí wọ́n ó tú kí wọ́n ó dé nígbà tí wọ́n bá tú tẹ́ bá dé ni màá tó ṣí ṣọ́ọ̀bù yín sílẹ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wọ́n tú bó tilẹ̀ jẹ́ pé díẹ̀ ọ̀hún náà kò padà dáa
ṣùgbọ́n ó gbé mi kúrò ní Èkó ó gbé mi padà wá sí Ìbàdàn lẹ́yìn bóyá 19 àbí 21 days tí mo lò tí mo sì wà ní hòtẹ́ẹ̀lì tí mo ti ń san 18,000 naira per day. So tí mò ń bọ̀rọ̀ lọ ni wípé kí ni situation sìn brother mi pàápàá jùlọ lórí àwọn ọmọ Yorùbá ní Ládìípọ̀. ẹ ṣé bàbá, wọ́n ní ọ̀pọ̀ ọ̀rọ̀ tó ń kún agbọ̀n afẹ́fẹ́ ló máa fẹ́ lọ ní ṣókí ni máa mẹ́nu sí. Ṣé rí nígbà yẹn tẹ́ wá yẹn ẹ rí i pé èmi nìkan náà ni mo wà nínú ètò ìṣèjọba wọn gbà yẹn. Àmọ́ nígbà tó ń rí i pé wọ́n ń yan àwọn èèyàn mi jẹ ní kíní yẹn wá ń bí wọn nínú débi pé wọ́n bẹ̀rẹ̀ sí jà èmi náà ni ó yá o Yatta ní láti dúró. Nígbà pé mo bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ Yatta yìí ló wá di pé wọ́n wá kúkú yọ Yorùbá pátápátá, wọn fi Yorùbá síbi kankan mọ́ nígbà tó ti rí i pé gbogbo ẹ̀ ti àmọ́ tó wá ṣẹlẹ̀ gangan ni pé ṣe rí ọ̀rọ̀ pé à ń ta ẹ̀yà ara ọkọ̀ yìí Yorùbá ló kọ́kọ́ bẹ̀rẹ̀ àwa la kọ́kọ́ bẹ̀rẹ̀ àmọ́ nípa àìbìkítà wa Yorùbá nípa wípé àlejò jẹ́ ká gbàlejò mọ́ra di àwọn ará bíi ìfiwọlé sí wa lára tóbi di pé wọ́n wá lé gbogbo àwọn èèyàn wa pátápátá ìta ni gbogbo àwa tá à ń ta ẹ̀yà ara ọkọ̀ ń sìn àfi bẹ́ẹ̀ pọ̀ mọ́ àmọ́ nǹkan tá a lè ṣe pọ̀ àwa wò pé kí ló fà á tó jẹ́ pé àwọn ará bíi tó fi jẹ́ pé wọ́n ń lọ sókè jù wá lọ. hello ọ̀dà ń pé network. Network ni àwọn mọ̀ pé wọ́n ṣe wá wà yẹn àwọn náà máa ń yára wọn lówó ṣòwò ni. bẹ́ẹ̀ gọ́ọ̀mẹ̀ntì wọ́n ràn lọ́wọ́. àwa náà á ní pé a gbọ́dọ̀ padà sí bá a ṣe máa ń ṣe láyé àtijọ́ tó káwa náà máa yára lówó ṣòwò ló wá di pé níwọ̀nba ti wá àwa máa ń yá àwọn èèyàn wa lówó kéékèèké la ṣe wá rò pé kíjọba náà bá a dá sí ibi tó dẹ̀ ti ń ra ẹ́ńjìn yìí gbogbo alámọ̀bẹ̀ nílùú òyìnbó nǹkan tíjọba kan máa ṣe náà ni pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ yẹn tíjọba bá bẹ̀rẹ̀ sí yá wa lówó àwa náà máa lọ kó wá wọ́n dẹ̀ fún wa níbi tó máa jẹ́ pé bí ìbáyìí o Yatta ibùsọ̀ àwọn Yatta nìyí o táwọn náà máa ní tiwa tàbá ti ń kọjá tiwa dé tọ́jà wa jẹ́ ojúlówó tó dẹ̀ jẹ́jà tó dáa àwọn èèyàn máa rà á kò ní sí pé wọ́n máa gbọ́jà tí ò dáa fẹ́lẹ̀ wọ́n máa dá padà wọ́n máa dà yẹn láàmú aláwọn tó dáa náà nù wọn o àmọ́ àwọn tó dáa nù wọn yẹn náà wọn ò jẹ́ kó wà nínú ètò ìṣèjọba inú ọjà náà nítorí àwọn ẹgbẹ́ kan wà náà tí wọ́n ń pè ní Lawoma àwọn ni Warehouse Owner Association tó jẹ́ nínú àwọn ẹgbẹ́ yẹn ni bàbá lọ́jà tí a mọ̀ sí bàbá òkì táwọn náà ní warehouse tó jẹ́ pé ibẹ̀ èmi náà mo ní warehouse tèmi ibẹ̀ ni mo gbé yín lọ́jọ́ yẹn èmi ò ń ṣe gbogbo yà sáwọ̀ nínú ọjà yìí mo ní warehouse ti èmi náà á ní àwọn Yorùbá oríṣiríṣi náà tí wọ́n ní warehouse báyẹn kí ló wá ti máa jẹ́ pé àwọn tí wọ́n ní nǹkan kan nínú ọjà àwọn náà máa ṣe ètò àkóso inú ọjà náà a kù díẹ̀ káàtó olóye jẹ́ pé ṣé ń rí àwọn ìwà tí ò dáa àmọ́ tó bá jẹ́ pé àwọn tí ó ní nǹkan nínú ọjà ló ń ṣe ètò ìṣẹ̀kóso inú ọjà náà ẹ rí i pé ẹ̀rù á bà wọ́n kò ní tó máa fẹ́ kí ìjọba wá ti ọjà àmọ́ gbà tó jẹ́ pé àtọ̀húnrìnwá ló ń wá tí wọn ní nǹkan kan ṣe ẹ̀yin náà rí gbogbo àwọn tí wọ́n wà tó ń lọ káàkiri wọn lọ́jà wọn ní nǹkan kan àwọn ló ń ṣàdarí ọjà náà báwo la ṣe fẹ́ kí ìrọ̀rùn wà ní ọjà náà àwọn nǹkan tíjọba ní láti bá wa ṣe ó pọ̀ gan kò dẹ́ ṣe púpọ̀ náà nǹkan díẹ̀ ni ìkíní ẹ bá wa ṣètò kó máa yá àwa Yorùbá lówó ká máa ṣòwò ká dẹ̀ máa ṣe iṣẹ́ ọwọ́ wa ẹ rí i pé gbogbo ẹ̀ náà ó máa dìrọ̀rùn fún wa ẹ̀yin náà á wá wọn á tajà fún yín tí ò ní tó wé ò ní gara tí wọn ò ní ta ẹ̀yà ọkọ̀ tí ò dáa fún yín gbogbo nǹkan yẹn la ní kẹ́yìn náà torí ẹ̀yin náà la lè ké sí tẹ́ máa bá ké sí ìjọba. Jèrè mo ní kí n ẹ ṣe mo ti bá ìjọba Lagos State sọ̀rọ̀ nípa yín tó ẹ̀mẹ́ta mo dẹ̀ mọ̀ wípé gọ́fúnà wa kì í ṣe létí dídì ọ̀dọ̀ àwọn náà ń sá fún kán mọ́ sọ wọ́n lẹ́nu pé ìhà kan ló kọ sí àwọn àjòjì ṣùgbọ́n ìsọlẹ́nu tí wọ́n sọ wọ́n lẹ́nu yẹn sìn wọ́n ti wá rí i pé wọ́n ti pàápàá jẹ́ kí àwọn ọmọ ìyá tí wọ́n gangan tí wọ́n wá fẹ́ máa rí wọn bí aláìdá. Ṣé rí nǹkan méjì ni mo fẹ́ béèrè lọ́wọ́ yín sà.
Okay. ká ní Mo gbọ́ ẹ ìjọba decide láti máa yá wa lówó ra ọjà ká sì máa dá owó wọn padà. Àwọn ìjọba àpapọ̀ wọ́n ń yá àwa lówó ní industry tiwa níwọ̀ tó bá lè access ẹ̀ ó ní àwọn nǹkan ó ní àwọn requirement tó fi lè access ẹ̀. So now tí ìjọba Lagos State àti àwọn ìjọba tó wà ní ilẹ̀ Yorùbá tí wọ́n bá fẹ́ gbà wá lọ́wọ́ yàtọ̀ wá ní òkè o irú àwọn yàtà yìí sìn o yàtà wà káàkiri gbogbo ilẹ̀ Yorùbá àwọn branches wọn kọ̀ọ̀kan ẹ jẹ́ kí àwa náà máa bá wọn gbé mọ́tò wọlé. Àkọ́kọ́ ni pé báwo ni gọ́fìmẹ̀ntì ó ṣe máa rí owó wọn gbà padà, ìyẹn ni ení. Ẹ jẹ́ n béèrè ẹlẹ́ẹ̀kejì náà papọ̀. Ẹlẹ́ẹ̀kejì ni wípé ní lọ́wọ́lọ́wọ́ báyìí ní kí náà korúkọ ẹ̀ ní ọ̀dọ̀ yín ní Ládìpọ̀. Ṣé ẹ mọ̀ pé ẹ dá sí ọ̀rọ̀ pé mo ní màá gbé jíà tèmi wá fún wọn? Ṣé ẹ mọ̀ pé jíà tèmi yẹn tó ti bàjẹ́ tó jẹ́ pé torí ẹ̀ ni mo fi wá ra jíà tí mo tẹ́ fi gbé jíà mẹ́sàn-án táwọn fi gbé jíà mẹ́sàn-án fún mi kí n ká tó rí kan tó tá a fi gbé fún mi. Ṣé ẹ mọ̀ pé jíà tèmi tó fẹ́ gbà lọ́wọ́ mi yẹn náà yóò tún ṣe náà ni ìta àwọn tòkunbọ̀ náà ni yóò tún ta fáwọn èèyàn. Kí ni irú yẹn ò ṣe ní wáyé láàrin àwọn ọmọ Yorùbá náà tí wọn ò ní máa fara ni wá? Ṣé rí tá a máa fi bírèkì monopoly pé ńgbọ̀ bá jẹ́ pé èèyàn méjì péré ló ní nǹkan lọ́jà àwọn méjèèjì lè bára wọn sọ̀rọ̀ náà pé mọ́jà àtàlẹ́ sàrèyé báyìí o. But nǹkan tó jẹ́ pé ẹ lè rí lọ́dọ̀ anybody kálukú náà ẹ wo epo sìn àwọn NNPC ní Èkó wọ́n ń ta epo ní 560 bóyá 560 or 565 àwọn NNPC ní Ìbàdàn bíbá wọ́n ń tà fún wa ní 580 ṣùgbọ́n àwọn ò kì í ta keg ibi tá a ti máa ń ra epo tá à ń fi ṣe generator wọ́n sì ń tà fún wa ní 850 níbòmíì 800 àwọn ibi tó ti cheaper jù ní 750 per litre. So but nígbà tó jẹ́ wípé gbogbo alamọye tí kálukú fẹ́ tà kálukú ọmọ ibi tó fẹ́ yà sí nígbà tí fẹ́rẹ́ǹtì bá ti wà èmi ò wò pé mi ò lè ra bíbá ibi ni mo ti lè lọ rà. So tẹ́ bá dé àwọn NNPC wa ní Ìbàdàn sìn àwọn èrò tó ń bẹ ní káàkiri ó ju 1 kilometre lọ́tọ̀ fìtò torí kò circulate gbogbo NNPC tó wà ní Ìbàdàn náà. So ẹ bá mi dáhùn question méjì yẹn bó níjọba ó ṣe rówó lẹ́sẹ̀ rò péjọba máa rówó wọn padà tó wọn ò ní gbọ́ igbó àtú ení. Ẹlẹ́kejì báwo ni ẹ ṣe rò wípé gbogbo kàtàkàtà tán máa ń ṣe fún wa yẹn tí wọ́n ta jíà tó ti condemn tí wọ́n tà fún jíà tuntun tí wọ́n bá ta engine fún ẹlòmíì wọ́n ní kó gbé engine rẹ̀ wá wọ́n lè ra engine ní 50,000 wọ́n lè ra 70,000 tí wọ́n bá máa padà rìbọ̀ engine yẹn tí wọ́n tà níta tòkunbọ̀ ṣé irú ẹ̀ ò tún ní máa wáyé lọ́dọ̀ tiyín náà? Ẹ ṣé bàbá mi Ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́ fún wa kí n mú ní ṣókíṣókí wọ́n ní ṣókí báyìí ní ọbẹ̀ ògbé. Ìkíní nípa wípé tí ìjọba bá yá wa ní owó báwo la ṣe máa dá padà. Ṣé rí kó tó di pé èèyàn ṣe nǹkan àwọn elédè Gẹ̀ẹ́sì máa ń pè kinní kan ní test run. Ṣé rí kó tó di pé mo jáde tán èmi náà ti test run gẹ́gẹ́ bí àṣà àwọn olóyìnbó. Ṣé rí èmi gangan láti àpò ara mi àti bẹ̀rẹ̀ yàtà yìí ó ti lé lọ́dún 5. Bẹ́ẹ̀ni. Kó tó di pé mo bẹ̀rẹ̀ ní àpò ara tèmi torí mo máa ń rí àwọn obìnrin wa nínú ọjà yìí tó jẹ́ pé wọ́n ń tajà wóróbo. Wọ́n á rí pé àwọn elédè kejì yìí wọ́n máa fi owó tí ò tó nǹkan máa fi bá ìyàwó lé sùn. Wọ́n wá ń sọ àwọn ọmọ obìnrin wa di apẹ̀rẹ̀ àjàṣẹ́. Kíní yẹn máa dùn mí, á máa bà mí lọ́kàn jẹ́. Mo wá kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn obìnrin yẹn. Mo ní ẹ̀yin ìyá kí lẹ̀ rò pa lè ṣe. Mo wá dá wọn jókòó, mo wá bá wọn sọ̀rọ̀. Ṣé rí gbogbo nǹkan ní àṣà Gẹ̀ẹ́sì èèyàn nídìí láti máa educate àwọn èèyàn. A ní láti máa kó àwọn èèyàn láwọn. Àwọn nǹkan kan wà táwọn èèyàn mọ̀. Ṣé rí àti wá rí pé àwọn Yorùbá wọ́n ti wá kúndùn kan máa tọrọ owó. A wá pè wọ́n, a wá fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ wípé tẹ́ bá ń tọrọ owó ìran Yorùbá ò ń tọrọ owó ẹ jẹ́ ká máa yá yín ní owó tá máa yá yín lówó kò ní sí èlé ńbẹ̀. Mo wá bẹ̀rẹ̀ láti àpò ara mi mo wá bẹ̀rẹ̀ sí yáwọn ìmọ̀ àrò pé èmi náà ṣáà ń lọ síbi ìgbafẹ́ tí n bá kó 100,000 lọ máa ná gbà mí máa ní mo fi ṣe jẹ́ kí n ṣàjọ kí n tiẹ̀ fi ṣàánú àwọn èèyàn kí owó ṣe máa rí kí n gbà pé mi ò ní rí
mo dẹ̀ pa àwọn ìyá yẹn a dẹ̀ bẹ̀rẹ̀ bí eré mo dẹ̀ yá wọn ní 50,000 naira mo wá ní 50,000 tí mo yá yín yìí o mi ò ní gbèlè o ẹ máa san fún mi ní 5,000 every week bàbá Ṣokotí àwọn ìyá yìí máa san o wọ́n san o wọ́n san èyí tí mo ti ń ṣe é sìn yìí a ti ṣe bí ẹ̀ márùn-ún ó tó wá di pé bàbá lọ́jà bàbá òkì yẹn bàbá yẹn náà wá dá sí pé ìwọ Davis mo gbọ́ pò ń ṣe nǹkan báyìí àwọn náà gbọ́dọ̀ dá sí o àwa ò pé kò gbọ́dọ̀ mọ níbẹ̀ ẹnìkan àwa bẹ̀rẹ̀ sí lọ káàkiri àmọ́ nǹkan tá a wá ṣe ni pé ṣé mọ̀ pé Yorùbá oníṣẹ́ ọwọ́ àti oníṣòwò ẹ̀ka kan ni a lè ní àwọn bàbá lọ́jà àti ìyá lọ́jà ní ilẹ̀ Yorùbá nǹkan tá a wá ṣe ni pé a máa ń lọ bá àwọn bàbá lọ́jà yẹn àti ìyá lọ́jà yẹn àwa ní àwọn wo ló ní nǹkan báyìí àwọn aláwọn ilé àwọn ilé yìí ẹ lè ràn wọ́n lọ́wọ́ àwọn tá a fẹ́ ràn wọ́n lọ́wọ́ yìí ó yá ṣé ẹ lè dúró fún wọn àwa ń fi wọ́n kọ́ àwọn ìyá lọ́jà yẹn lọ́rùn àti àwọn tó bá lórúkọ àti àwọn tó bá jẹ́ pé àwọn tó bá jẹ́ pé executive gẹ́gẹ́ bí àṣeléyìnbó nínú ẹgbẹ́ yàtà torí yàtà tí wàá gbòòrò gan àwọn yẹn ló máa lọ ṣe kúnlẹ̀kúnlẹ̀ ló máa wò pa àwọn yẹn ṣé wọ́n ń ta kíní yẹn àbí wọn ò ta tó bá ti jẹ́ wọ́n ń ta kíní yẹn owó tá a máa ń yá wọn yẹn àkó fún ìyá lọ́jà o àkó fún àwọn olùdarí yàtà kankan o a máa san fún ẹni yẹn a máa sẹ́ndì ẹ̀ sí àkáǹtì ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ àwọn eléyìnbó a máa gbowó yẹn dọ́dọ̀ ẹni yẹn ẹ̀rẹ̀ wá mọ̀ Yorùbá jẹ́ ẹ̀dá tó dáa. Yorùbá jẹ́ ẹ̀dá tó dáa. A jẹ́ ẹ̀dá tó dáa ẹ gbà bẹ́ẹ̀ mo ti dé àìmọye ìlú mo dẹ̀ ti wu àwọn ẹ̀yà síra wọn mo rí pé ẹ̀yà tó dáa ni ẹ̀yà Yorùbá tí má máa tún padà wá sílé ayé Yorùbá ni mo tún fẹ́ jẹ́. Ẹ̀yin èèyàn ṣe ń gbọ́ o ẹ má sọ̀rọ̀ yín lọ. tí má máa padà wá sẹ́ bàbá tó bá ní èdè tí mo gbọ́ mo gbọ́ èdè tó tó bíi èdè 10 ní ilẹ̀ yìí àti lókè òkun mo dẹ̀ rí pé gbogbo èdè Yorùbá ló ní ìtumọ̀ Yorùbá ni a ní àṣà Yorùbá ló jẹ́ pé ọmọlúàbí wà fún Yorùbá tí bá máa tán ayé mi wá Yorùbá náà ni máa jẹ́ nípa díẹ̀ èmi tí ẹ máa ń sọ fún Ọlọ́run pé tó bá jẹ́ pé lóòótọ́ téèyàn bá kú èèyàn ọ̀tàn lé ayé wá tí ò bá ní dá mi sílẹ̀ Yorùbá kó kúkú dá mi lẹ́ran sínú igbó èmi máa ń sọ fún Ọlọ́run bẹ́ẹ̀. a ní kébì tí ẹ má wà mọ́ rárá kí má wà mọ́ rárá so àwa bẹ̀rẹ̀ sí lọ bá àwọn ìyá wa yìí àwọn ìyá wa yìí dẹ̀ ń sanwó yẹn àwọn èèyàn wa bẹ̀rẹ̀ sí san padà lára rò pé kíní yìí dẹ̀ ti ju agbára tèmi lọ ní òde dá ṣe làwa fi wò pé tíjọba bá lè ràn wá lọ́wọ́ yàtà a ní àpamọ́ owó a ní báǹkì tí àwọn èèyàn ń fún wa lówó ká fi ń ṣe àwọn nǹkan díẹ̀ tá à ń ṣe tó bá lè máa fún wa lówó a máa ṣe jàwọn ará bí yìí lọ amòwò ṣe jù wọ́n lọ ìyẹn ò ń ṣòro pé opportunity làwọn ní bẹ́ẹ̀ ni amòwò ṣe jù wọ́n lọ. ìkejì ìbéèrè kẹbèrè lẹ́lẹ́kejì ni pé àmúlùmálà tí wọ́n ń tà fún wa báwo la ṣe máa dẹ́kun ìtorí ẹ̀ la ṣe jọ pé nínú ètò ìṣèjọba gbogbo ọjà ní gbogbo àgbáńlá ayé kìí ṣe ṣe nílẹ̀ Yorùbá yìí nìkan mọ́ àmọ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ nínú Ládìpọ̀ yìí Yorùbá gbọ́dọ̀ wà nínú ètò ìṣèjọba tó bá ń ṣe àkóso ọjà àmọ́ ní Èkó ń sìn ibi tá a bá dé yìí àti ẹ̀fẹ́ ká wà ní afẹ́kọ́ ajẹ́ olórí nínú gbogbo ọjà ní ìlú Èkó. ó ṣe gbọ́dọ̀ jẹ́ nìyẹn náà. onílù ò ní fẹ́ kí ìlú ẹ̀ bàjẹ́ onílù ò ní fẹ́ kí ìlú ẹ̀ bàjẹ́ bàbá tá a bá ti wà ń bẹ̀ gbogbo nǹkan táwọn ará bí ń dán lọ́wọ́ yìí wọn ò lè dánwò nílẹ̀ Haúsá. mo ní ṣọ́ọ̀pù ní ilẹ̀ Haúsá wọn ò lè dánwò. a ní láti pé kí àwọn èèyàn wa káwa náà wá bẹ̀rẹ̀ sí tá a bá ti wá bẹ̀rẹ̀ sí ṣe báyẹn ẹ rí i pé tá a bá wà ní inú ètò ìṣe ìjọba gbogbo ọjà ẹ rí i pé ó di ìrọ̀rùn ni o ìrọ̀rùn ló máa bá dé o nítorí pé èmi ò ní lajú kán ta nǹkan tí ò dá fẹ́yàn mi. àmọ́ nígbà tó jẹ́ pé gbogbo ọjà àti nínú ètò ìṣèjọba wọn a wà lọ́wọ́ èyí báwo ni òṣèlú máa lọ bẹ́ẹ̀ báwo ni òṣèlú máa ìwọ tó bá fẹ́ ra ẹ̀yà ọkọ̀ ti Nàìjíríà ó níbi tó ti ń tà á owó dé ní ìwọ tó bá dẹ̀ fẹ́ tà wá jẹ́ kó mọ̀ pé ti Nàìjíríà ni mo fẹ́ tà o iye báyìí mo fẹ́ tà á láwọn tó ń rà náà ìwọ tó bá ní àlòkù tèyìnbó ló fẹ́ rà o àlòkù tèyìnbó ní gbogbo nǹkan ìlànà gbọ́dọ̀ jókòó ti pẹ̀lú ìjọba kí ìjọba kájọ ṣe kò ṣe dá ṣe
kò jẹ́ àmọ̀ràn tèmi máa gbà ẹ torí ṣe ọ̀pọ̀ brọ́dà mi kò ní mo bá mọ̀ bọ̀ pé afẹ́fẹ́ bí ló máa kinní fẹ́ yóò bá lọ sọ́dọ̀ gọ́fúnà direct àwọn èèyàn tó ń bá gọ́fúnà ṣiṣẹ́ àwọn náà á listen sí tí wọ́n á dẹ̀ lè bá mi gba ẹnu wa sọ fún gọ́fúnà pé tí irú yín bá lè jókòó pẹ̀lú pé bí a ṣe ń sọ pé ẹ̀ lówó lọ́wọ́ yìí náà tẹ́lẹ̀ máa wo wípé àwọn èèyàn kan wà tí à ń jẹ gan láàrin wa tí ẹ dẹ̀ mú owó ara yín because tí ò bá jẹ́ nǹkan tẹ̀ ń ṣe ẹ̀ ní wúlè gorí afẹ́fẹ́ wá sọ fáyé kẹ́ ẹ dẹ̀ mú owó ara yín tẹ̀ ń fi ṣe ó túmọ̀ sí pé tíjọba bá lè ràn wá lọ́wọ́ sí i ó túmọ̀ sí pé kinní yẹn ó lo òkè yóò gbé pẹ́ẹ́lí sí i pàápàá jùlọ tí wọ́n bá lè rówó tẹ̀yìn individual san dandan ni ká rówó ìjọba dá padà tíjọba bá yá wa lówó mo dẹ̀ mọ̀ pé pẹ̀lú ògo Ọlọ́run elétí gbáròyé ni gómìnà Èkó mo mọ̀ pé wọ́n á bá wa ṣe ìyẹn so that ara tiẹ̀ tún tu ọmọ Yorùbá díẹ̀ ní ìlú wọn tí Ládìpọ̀ ẹ wò bí Ládìpọ̀ ṣe tó yẹn kọ́mọ̀ sí ẹyọ Yorùbá ẹ̀yìn kan báyìí nínú àwọn olùdarí Ládìpọ̀ àṣehó the only person tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ ni ẹni yìí task force chairman ni wọ́n fi wọ́n ṣe task force chairman nìkan la nínú olóyè yẹn gbà yẹn kò tiẹ̀ wá sí kankan bẹ̀ báyìí kò sí ní ẹjẹ́ kò só lè ṣẹlẹ̀ lóníjà ni só lè ṣẹlẹ̀ ẹ jẹ́ kí wọ́n jáde ẹjọ́ ọmọ Yíbò tó bá ń ṣe gbogbo tó mọ̀ pé gbóyin lẹ́gbọ́ Yorùbá ọmọ Yíbò tó bá ń ṣe tó bá wà ní ibẹ̀ yẹn kó dákun torí ọlọ ẹ fún mi ní kọ́mẹ̀ntì ẹ sọ fún mi ní kọ́mẹ̀ntì pé iye ọmọ Yorùbá báyìí lẹ gbà láàyè bẹ́ẹ̀ lóníjà. kọ́ sọ. Brọ́dà mi o ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo fọlọ́run ṣe ẹlẹ́rìí kọ́lọ́run bínú sí mi tó bá jẹ́ pé irọ́ ni mo pa. mo wá ọmọ mi lọ sí ìlú kan ìlú yẹn jìnnà burúkú mo wá ń bọ̀ àṣé sọ́ǹbù mọ́tò mi ti gbálẹ̀ ẹ́ńjìn ọ̀lì yẹn ti wá ń jò díẹ̀ títí ẹ́ńjìn ọ̀lì yẹn fi tán mo sáré pé fọ́ìsì mọ́tò yẹn ti change mo bá park nígbà tí mo park mo wá rí pé ẹ́ńjìn ọ̀lì ò sí nínú ẹ̀ mọ́ rárá mo wá ṣe lọ ra ẹ́ńjìn ọ̀lì kan pé òkè kí n tiẹ̀ nígbà tí mo dé òtútù tán mo wá dà sí mo wá rí pé ìgbà tí mo start ẹ̀ ó ti ń ṣe kàkàkàkàkàkà gbogbo àyẹ̀mọ dẹ̀ ti dé bí Enugu ibi tí mo lọ jìnnà ó síwájú àwọn Enugu sọ̀ngàn mo ti dé Enugu ńgbà yẹn mo ti kọ́ dé Enugu wọ́n á ní kí manage èdè Onitsha tí mo mọ̀ pé ọjà abitá títa páàtì tó pọ̀ ní ìkíní nìyẹn so that màá lè rí ẹ́ńjìn mi rà sísà mo bá débẹ̀ mo bá sáà páàkì mo lọ́ọ̀jì sí hòtẹ́ẹ̀lì kan mo páàkì mọ́tò yẹn sínú hòtẹ́ẹ̀lì yẹn la bá gbé ọ̀kadà ńjọ́ yẹn la gbé lọ sí ọjà Ọ̀dẹ̀sà mo fi Ọlọ́run Elédùmarè búra kọ́lọ̀ ń jẹ mí níyà tí n bá parọ́ bí mo ṣe rin ọjà yẹn tó mi ìbá Yorùbá ẹyọ kan pàdé fáwọn tán bá fẹ́ àwọn tán wá ra pààtì so ẹnìkan ti wá lọ bá mi wọ́n ń pe bàbá kan ní bóyá bàbá Ìjẹ̀bú àbí kan mechanic ọmọ olóòtẹ́ẹ̀lì yẹn ọmọ olóòtẹ́ẹ̀lì tí mo dé sí ó ti wá bá mi kọ̀ǹtáàtì bàbá yẹn lọ́mọ yẹn wá pè mí pé àwọn tí bàbá sọ̀rọ̀ pé kí n jẹ́ kó wọ́n sẹ́ndì nọ́mbà wọn sí mi kí n bá wọn sọ̀rọ̀ mo bá pè wọ́n láti inú ọjà tí mo wà yẹn mo ní Mr. Sokoti ẹ má dára yín láàmú o pé gbogbo ẹni engine tẹ ẹ bá rà ń bẹ̀ yẹn to your own risk ni o at your own risk ni o pé àwọn gan táwọn ń ṣe mẹkáníìkì àwọn ò kì í ra engine bẹ́ẹ̀ o pé ó ní àìmọye engine làwọn ti rà tó jẹ́ pé kòròǹfò lásán làwọn ń bá nú ẹ̀ tí ó dẹ̀ ń kó wàhálà bágbèsè ayé àwọn so pé kí n máa padà bọ̀ wá sí hòtẹ́ẹ̀lì tí mo ti kúrò kí n wá bá àwọn tí n bá wá bá àwọn ó pe àwọn tó máa ń ta engine fáwọn lẹ́kọ̀ọ́ wọ́n á wá bá a ṣe wébi ẹ̀ sínú mọ́tò ńlá kan tó máa gbé wá pé báwọn ṣe ń ra engine yẹn o bí ògo ṣe jẹ́ tọ́lọ́run mo sáà gbà sí wọn lẹ́nu ìgbà tí mo dé mo pe àwọn ọ̀rẹ́ mi àwọn èèyàn súré dáwó fún mi nígbà tó níjọ́ kejì abáṣà sẹ́ndì owó yẹn sí ẹni tí wọ́n máa ra engine lọ́wọ́ ẹ̀ so engine yẹn dé kárí asẹ́ndì ẹ̀ lẹ́nìí engine yẹn dé ní ìrọ̀lẹ́ ọ̀la mo fi Ọlọ́run Elédùmarè ṣe ẹlẹ́rìí
mo lo engine yẹn for 8 years tí ò sọ́ọ̀tì oil for 8 years tí ò sọ́ọ̀tì oil. So ó túmọ̀ sí wípé a mọ àwọn kan wà tí wọ́n ń ṣe dáadáa tó jẹ́ pé wọ́n ń ta nǹkan tó ẹ̀yin náà sọ statement kan fún mi jọ yẹn pé anytime tí n bá ti fẹ́ ra nǹkan ní Ládìpọ̀ kí n máa make sure pé mo rí yín so that tí n bá tiẹ̀ fẹ́ lọ bìkan ẹ lè sọ ìròyìn ibẹ̀ fún mi pé no ibẹ̀ yẹn kì í ṣe ibi tá a lè dá padà bí ò bá dá o pé àwọn èèyàn kan sì wà tí wọ́n sì lè fún yàn ní garanti tí wọ́n ta nǹkan fún ọ tí wọ́n ó tún fún ọ ní garanti lórí ẹ̀. So mo bẹ̀ ìjọba ìpínlẹ̀ Èkó kán jọ̀ọ́ torí Ọlọ́run kí wọ́n yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú ebi. Ẹ wo Yatta kì í ṣe àwọn obìnrin tí wọ́n ń ta páàtì ni wọ́n ń sọ̀rọ̀ páwọn ràn lọ́wọ́ yẹn o àwọn obìnrin tó ń ta oúnjẹ nínú ọgbà yẹn ntọ́ bá lè mú wọn mọ̀ pé torí pé kò yẹ káwọn obìnrin yìí jìyà torí elédè wa ni wọ́n tí wọ́n dẹ̀ ń fà wọ́n lọ́wọ́ sókè fúnra ara wọn bó tilẹ̀ jẹ́ pé àwọn gan náà ò tí ì rẹ̀sẹ̀ dúró dáadáa tíjọba bá wọn gbé ẹrù yẹn ẹrù ọ̀pọ̀lọpọ̀ èèyàn níjọba máa gbé torí pé nǹkan táwọn náà ń ṣe yẹn wọ́n á tó láǹfààní àti ṣe jù bẹ́ẹ̀ lọ fáwọn èèyàn tí wọ́n ràn lọ́wọ́ yẹn. So mo bẹ̀ ìjọba Èkó kán jọ̀ọ́ torí Ọlọ́run ní jẹ́ ká fojú sunkún ara wa kí wọ́n jẹ́ ká mọ àsìkò tí wọ́n níyàtọ̀ pàápàá jùlọ nínú ọjà yẹn káwọn ọmọ Yorùbá náà ò rọ́wọ́ mú ká má fọwọ́ rọ́wọ́ sẹ́yìn mọ́ ká má dè wá mọ́lẹ̀ mọ́. Mo gbọ́ ńgbà kan tó ń lọ sí House of Assembly bí House of Assembly ṣe dájọ́ bó ṣe yẹ kí wọ́n dájọ́ táwọn yẹn tún yarí mọ́ wọn lọ nínú House of Assembly. Wọ́n ọ̀gbà bí bá ṣe ń sọ yìí wọ́n ọ̀gbà nǹkan tí State House of Assembly sọ. Wọ́n ọ̀gbà mi ò ní pa wọ́n ní kí ló fẹ́ ṣe pé àwọn máa lọ sí ilé ẹjọ́ kì í kò sí nǹkan kan ṣé ẹ tẹ̀rí mi nípa wá fún yín o mo yẹ sọ fún yín pé Yorùbá ìran tó dáa ní Yorùbá o àwọn tí ó wà ní ìgbìmọ̀ aṣòfin ìlú Èkó yẹn Ọlọ́run mọ̀ pé wọ́n ṣe tiwa kì í dẹ́ ṣe pé wọ́n ti gbà kan bọ̀ kan nínú o ẹ̀dùn ọkàn wa sọ wọ́n pe àwọn náà àwọn jókòó báyìí àwa náà jókòó báyìí wọ́n béèrè ìjọ lọ́wọ́ wọn pé ó yá kí ni ìlànà tó fi máa ń jẹ olórí inú ọjà wọ́n ní èèyàn yẹn gbọ́dọ̀ ní iye ṣọ́ọ̀bù kan wọ́n ní ìwọ tó jẹ́ lórí ọjà jẹ́ oní ó bẹ̀rẹ̀ sí wò wọ́n olórí ọjà tẹ ní wọ́n ní oríṣiríṣi àwọn ẹgbẹ́ nínú ibẹ̀ yẹn a ní Yorùbá Artisan Trader Association a ní Lawoma Ládìpọ̀ Warehouse Owner Association ẹ̀yin tẹ́ pé ayé LASEC ṣe bí ẹgbẹ́ kan lẹ́yìn náà kí ló tó jẹ́ pé tí nìkan ló ń dá gbogbo ẹ̀ ṣe ẹgbẹ́ tí yìí kẹ̀dẹ̀rẹ́ ìgbà tó wo gbogbo wọn ní nǹkan kan ní ọjà àwọn tó ní warehouse wọn sí náà tó ń ṣètò ìjọba. Porter Association àwọn tó ń kọjá wọlé wọn sí nínú ètò ìṣèjọba àwọn Yorùbá àwọn ọmọ onílùú gan àwọn kan tó wà tó ń pè ní PAF tó jẹ́ àwọn ọmọ onílùú àwọn náà sí nínú ètò ìṣèjọba tá à ń sọ yìí Yatta tó jẹ́ pé oníṣẹ́ owó àti oníṣòwò wọn sí nínú ìṣètò ìjọba ẹ̀dẹ̀ ń ṣe ọkàn yín dẹ̀ balẹ̀ nínú ìlú onílùú àbàbà òkú yẹn káàtó àwọn ẹ̀dẹ̀ sọ fún wọn fún yà o tẹ́ bá fẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin náà ẹ lọ sí gẹ́gẹ́ bí àwọn ilé ìbò ń pe ibẹ̀ ní marketing board ìpè ká lọ rẹ́gísítà bẹ́ẹ̀ ìpè káwọn yẹn náà lọ rẹ́gísítà ká wá padà wá kó wá so wá papọ̀ kájọ máa ṣe ẹ jẹ́ mọ̀ káwa lọ ṣe tiwa àwọn ò lọ ṣe mo ní sátífíkẹ̀tì ẹ̀ lọ́wọ́ ká níbẹ̀ ṣe máa ti fi wọ̀nyí nídẹ̀ ìdá kóòtù àti ṣe ti federal ìjọba gbogbo ìwé ẹ̀rí yẹn la ní gbogbo ẹ̀kọ́ tó ìjọba bá ní káwa ṣe làwa ń ṣe kí ló dé tó jẹ́ pé kì í ṣèlú yín ẹ̀ ṣe nǹkan tíjọba ní kẹ́ ẹ ṣe pẹ̀lú ẹ̀ náà ẹ̀ ń pa owó yìí náà àpapọ̀ ni ẹ jẹ́ kí wá ṣe gbogbo owó tó ń gbà wọn ò fowó kankan sínú àpò ìjọba ìbílẹ̀ o wọn ò fi sí o wọn ò fi sí àpapọ̀ náà fi ń ṣe àwọn ìjọba ìbílẹ̀ gan-an ọ̀rọ̀ yẹn ti sú àwọn náà wọn ò kàn lè jáde sọ̀rọ̀ ni. ara wọn máa wà tájọ ń pínwó ara wọn máa wà tájọ ń pín owó yẹn. ìyẹn ṣẹ́rí ẹ̀yin lè mọ̀mọ̀ yẹn ṣùgbọ́n tí ò bá sí ara wọn níbẹ̀ kò easy fún àjòjì nílùú onílùú tẹ́ ẹ bá rí wípé ẹnìkan àjòjì wọ̀lú
ó wá nawọ́ sí sàárè afọ́jú ó ti lọ́wọ́ onílé nínú ni gbogbo àwọn wọ́n ń gbèyàn lọ́tún wọ́n ń gbèyàn lósì yẹn náà àwọn onílé kọ̀ọ̀kan ń fara mọ́ wọn tí ń fọ̀nà àwọn gbogbo orú àwọn tí wọ́n ń ṣe yẹn lọ́wọ́n dẹ̀ bá yọ wọn jẹ́ pé àwọn èèyàn kan tí wọ́n ń jí ọmọ gbé kí wọ́n dẹ̀ mọ̀ pé àwọn ọ̀ràn ti ẹni ń jí gbé ìwọ dẹ̀ tó ní gut láti máa tẹ̀lé wọn láti máa fọ̀nà hàn wọ́n láti máa sọ bí wọ́n ó ṣe gbà á so but à ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n kúkú ti gbà pé state police máa wà báyìí so state kálukú ni wọ́n dẹ̀ ti yàn ọmọ Lagos state ò ní wá ṣiṣẹ́ lọ́yọ́ state ọmọ Lagos state ẹ̀ tójú rẹ̀ ká gbogbo Lagos state ọmọ Ọ̀yọ́ state tójú ẹ̀ ká Ọ̀yọ́ ọmọ Ondo tójú ẹ̀ ká Ondo àwọn ni ó kù ní ọlọ́pàá ń gbà yẹn inú igbó tí wọ́n máa bá wa sọ pé ó mọ̀ ju onílùú lọ yóò ṣe ju wa so ẹ má jẹ́ kí mi fẹ́ kí kíní ìgágùn jù kí àwọn èèyàn lè bá farabalẹ̀ wò mo dúpẹ́ lọ́wọ́ yín bọ́ra mi ojú òní tì yín pẹ̀lú ògo Ọlọ́run àní fojú sunkún yín ṣe rí gbogbo gudugudu méje yàyà mẹ́fà tẹ́ ń ṣe ní Ládìpọ̀ gbogbo èlèmí rí ń jọ yẹn ṣe pé mo pẹ́ ní Ládìpọ̀ gan 19 days mo lò lẹ́kọ̀ọ́ ń jọ yẹn lórí pé mo fẹ́ change jíà kan 19 days ni mo lò mo ṣe pé mo ṣe bí mo wá kó rìsíìtì hòtẹ́ẹ̀lì hàn yín náà àbí. ẹ fi gbogbo ẹ̀wọ̀n mi àánú iṣẹ́ mi. rìsíìtì yẹn gan lẹ́rìíjọ ẹ̀ tó ta yín lára. ìgbà tó bá lè ṣerú yẹn fún èyí tẹ́ lórúkọ. tèmi lórúkọ. tẹ̀lé kan. àwọn tí wọ́n mọ̀ yàn ń kọ́ ẹ gbogbo àwọn. táwọn anybody wọ́n ti bá tọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́ wọ́n ti bá tọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì jẹ́ ẹlòmíì ò lè gun mọ́tò mọ́ lórí pé mo lọ ra ẹ́ńjìn ní Ládìpọ̀ lórí pé mo lọ ra jíà lórí Ládìpọ̀ mọ̀ bá dààmú tí wọ́n ra tí wọ́n ṣèjì bíi mẹ́ta ok àti ẹ̀dùn àwọn tó wọ́n ń gbé láti Ìbàdàn ká ní láti Ìbàdàn ni ká ní mọ́tò mi wà ní Ìbàdàn gbogbo àti mọ̀ wá yẹn ṣe rò pé màá lè pò yìí bẹ́ẹ̀ yẹn kí wọ́n á gba oríṣiríṣi different jíà lórí mẹ́sàn-án. ẹ sọ tàwọn tó wá láti Kútọ̀nù tó wá láti Nìjẹ̀ ẹlòmíì ló máa sùn. so ní èmi kàn bẹ ìjọba Èkó kàn jọ torí Ọlọ́run kàn jọ torí tọlọ́run kí wọ́n bá wá nǹkan ṣe mo tún wá fẹ́ bẹ àwọn ọmọ Yorùbá kan tó wà tí wọ́n jẹ́ Afẹ́nifẹ́re wàláì wọ́n kún diaspora tó jẹ́ pé gbogbo nǹkan ìdùnnú ni wọ́n máa ń lọ́wọ́ sí gbogbo nǹkan tí ó bá gbé Yorùbá lọ́wọ́ sókè ni wọ́n máa ń lọ́wọ́ sí ẹ̀yin ẹ wo nǹkan tí mo sọ fún yín wípé àwọn Lagos State DJ ní Chicago tí mo ní wọ́n ṣe ń jọ yẹn bá dẹ̀ ṣe lẹ́fẹ̀rẹ̀ yà nìyẹn so wọ́n wá bí wọ́n wá ṣe dáadáa irú àwọn èèyàn kan wà bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé iṣẹ́ ìlàgùn táwọn ń ṣe wọ́n dẹ̀ fi ń rọ àwọn èèyàn kan lọ́rọ̀ tí mo mọ̀ pé àwọn náà lè dá sí tẹ̀sí nítorí àti gba ọmọ Yorùbá sílẹ̀ nínú ìjìyà afẹ́ra páàtì mọ́tò. Mo mọ̀ pé a rí àwọn èèyàn kan náà tí wọ́n sympathize pẹ̀lú yín pé òkè àwa náà lè ràn yín lọ́wọ́ ẹ máa dá owó wa padà tàbí pé òkè o a fi owó kékeré lé lórí owó tá a bá fún yín. So mo mọ̀ pé a rí àwọn èèyàn kan lè ṣe bẹ́ẹ̀ mo tún rọ ẹ̀yin ọmọ Yorùbá mo fẹ́ kẹ́ ẹ yọ wá kúrò nínú òfin Ládìpọ̀ yẹn torí pé Yorùbá lè mí rísì tí wọ́n fi máa ń sọ pé mo wà tribalistic nìyẹn nígbà tí a lè rí ọmọ Yorùbá tó jẹ́ ọ́fíìsà ibi tí wọ́n ti ń ta páàtì lónìjà tá a lè rí ní Nnewi tá a lè rí ní Enugu ó ṣe máa já wọn ni wọ́n wàá dominate ìlú tiwa tó àwa ní rí ọmọ Yorùbá ẹyọ kan nínú ìṣàkóso bẹ́ẹ̀. Ẹ̀yin náà ẹ dákun ẹ bá mi gbé wò ẹ̀yin tẹ́ ẹ máa sọ wípé mo wà tribalistic ẹ bá mi gbé wò torí Ọlọ́run ẹ bá mi gbé wò bí Ládìpọ̀ ṣe tó yẹ ọmọ sí Yorùbá ẹyọ kan báyìí nínú àwọn tó ń ṣàkóso rẹ̀. After all àwọn náà kọ́kọ́ bẹ̀rẹ̀ o kì í ṣe pé ọmọ Ìgbò lọ kọ́kọ́ débẹ̀ yẹn o àwọn náà kọ́kọ́ bẹ̀rẹ̀ tí wọ́n sọ wẹ́rẹ́wẹ́rẹ́ o wọ́n overtake wọn ó tó gbọ́n wọ́n overtake wọn dó mo realize fact pé àwọn ìjọba wọn máa ń ràn wọ́n lọ́wọ́ that is why mo fi bẹ ìjọba Èkó náà sẹ́ pé ìjọba Èkó náà bá wa jí gìrì
káwọn ìjọba àwọn ìpínlẹ̀ tó kù náà gbogbo ibi tá a bá ti ní yàtà kí wọ́n bá wa sit wọn down kí wọ́n ní strong arrangement lórí bí wọ́n ó sì máa yá wọn lówó tí ara ó fi dẹ mẹ̀kúnnù tára ó fi dẹ àwọn èèyàn tí ó tó ń ra páàtì kéékèèké ara páàtì ọ̀kadà ni o ara páàtì mọ́tò ni o ara páàtì márúwá ni o pé àwọn tí wọ́n ń tà tí wọ́n lẹ́mìí Ọlọ́run tí wọn ò ní títorí wípé àwa méjì àwa mẹ́rin la ní kí wọn ó gbé owó burúkú lé torí ọmọ Yorùbá máa nǹkan kan wà nínú Yorùbá tó jẹ́ instinct tó máa ń takò wọn tí wọn bá fẹ́ ṣe nǹkan àìdá ara àwọn oríṣi tẹ́bi fi sọ wípé mi ìfẹ́ padà wáyé mọ́ tí Ọlọ́run ọba ní dá mi Yorùbá máa ń yẹn kí n tàbí kó dá mi nínú igbó kí n mọ gbàrin àwọn ẹranko ó pè mí so ẹ̀yin èèyàn kò ní jù báyìí lọ lénìí mo kí brọ́dà mi pé pẹ̀lú ògo Ọlọ́run lẹ́yìn eléyìí ẹ wàá dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà ní àwọn ọmọ Yorùbá ẹ wàá dúpẹ́ lọ́wọ́ wọn nítorí pé mo mọ̀ pé wọ́n á contribute a lot lórí bí yàtà ó ṣe gòkè àgbà ìyẹn dá mi lójú jù lórí bí yàtà ó ṣe gòkè àgbà ó dá mi lójú pé àwọn Yorùbá àti gọ́fúnà Lagos State àti àwọn other gọ́fúnà tí wọ́n ń bẹ ní other state torí kò sí state tí yàtà ò sí báyìí gbogbo state náà ti wà wọ́n ti wà bẹ́ẹ̀ dé Kútọ́nù so gbogbo àwọn gómìnà kọ̀ọ̀kan tó wà ní àwọn ìlú yẹn tẹ́ ẹ bá fẹ́ kí wọ́n monopolize àwọn ọmọ yín kí wọ́n fìyà jẹ àwọn ọmọ yín ẹ̀yin náà ẹ jí gìrì ẹ̀yin náà ẹ fà àwọn ọmọ yín lọ́wọ́ sókè owó àyà dá padà owó tí ẹ àyà wọn tí wọ́n dá padà sí kì í ṣe pé bóyá wọ́n fẹ́ tẹ́ ẹ bá tiẹ̀ ní kí wọ́n mú guarantor tó wọ̀ tiẹ̀ wá lórí tẹ́ bá fẹ́ fún wọn àwọn náà try láti ṣe yẹn torí kò sẹ́ni tó wọ̀ bọ́ lójú sánmà nínú wọn àwọn òbí kan náà ni wọ́n bí wọn so mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin náà tí wọ́n bá mi dúpẹ́ kẹ́yìn náà tó bá mi ké sí àwọn diaspora àwọn aláàánú tí wọ́n máa ń ṣe ojú rere Yorùbá kan jọ torí Ọlọ́run kí wọ́n come to your rescue ẹ bá mi dágbére fún àwọn èèyàn kí ẹ bá mi kí wọn. ẹ ṣé gan bàbá mi mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé lóko nílẹ̀ yìí àti ní òkè òkun ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá mi ò jọ ọmọ ọdún mélòó kan lọ tí mo ti ń wò yín ní inú amóhùnmáwòrán tí mo tún wá rí yín tá a tún sì jọ ń sọ̀rọ̀ Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ pẹ́ bẹ́ẹ̀ ni wá fẹ́ ràn wá lọ́wọ́ yìí ìgbà tí kinní bá wá jiná tó máa wá di pé a máa fi mọ̀ọ́rẹ́ ẹ̀wà níwà nínú sàárè bàbá ẹ ṣé àdúpẹ́ Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa gbogbo yàtà wọ́n ní kí n kí yín o nítorí ìlọsíwájú ìṣọ̀kan àti ìtẹ̀síwájú Yorùbá òun ló jẹ gbogbo wa lógún ẹ ṣé gan ó dàbọ̀. Ọlọ́run á ràn wá lọ́wọ́ ojú òní tì wá ẹ ṣeun so pẹ̀lú ògo Ọlọ́run láìpẹ́ láì jìnnà màá tún mú brọ́dà mi wá sí orí ètò yìí ṣùgbọ́n mo gbà pé ìgbà tí máa mú wọn wá pẹ̀lú ògo Ọlọ́run ìdúpẹ́ ni wọ́n máa wá sí lórí ìrànlọ́wọ́ tá a bá rí lọ́tún tá a rí lósì láti gbé yàtà ga sókè ojú òní tì wá títí ìgbà náà ẹ̀yin ọmọ Yorùbá mo kí yín pé ojú ò fẹ́ ra kù apart from pé mo kí yín pé ojú ò fẹ́ ra kù ẹ má bínú nẹ́tíwọ́ọ̀kì yẹn ló ṣe bẹ́ẹ̀ o apart from the fact pé mo kí yín pé ojú ò fẹ́ ra kù láríjà fídíò yìí gangan ni pé kẹ́nìbọ̀dì ọmọ wàá balẹ̀ Yorùbá jẹ́ o mi sọ pé kéèyàn ọmọ ṣe ìwọ́de o bẹ́ẹ̀ bá ṣe ìwọ́de olóníwọ́ọ́rọ́wọ́ èmi náà lè jáde kí n wà wájú yín kí n sọ kí gbogbo ọjọ́ bájọba sọ̀rọ̀ pé ara ni wá torí ó dàbí ẹni pé ọ̀rọ̀ tá mẹ́ta bá ń sọ lẹ́yìn yẹn bọ́dí bíi pé wọn kì í gbọ́ bọ́ tá a bá ní àkójọpọ̀ tí gbogbo wa fi jọ sọ wọ́n á ti ẹ̀bẹ̀rù wa torí ọmọ pé àwa náà rà dìbò fún wọn débi wọ́n wà yẹn táwọn bá dẹ̀ tó fẹ́ bọ́ sí ìpele míì àwa yìí náà látò dìbò fún wọn so wọ́n máa ń lísìn fún wa sí wa so ní gbogbo wa fi ní kò sí tí ẹni tó takò wípé ká má ṣe ìwọ́de nítorí pé a mọ̀ pé ara ni ìlú ṣùgbọ́n orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́ wàá ní fìyẹn kó àwa ní omi ọbẹ̀ ẹ ti ń tágẹ́ẹ̀tì Èkó ti pẹ́ ojú yín ti wà lẹ́kọ̀ọ́ yẹn ti pẹ́ bẹ́ẹ̀ sì ba Èkó jẹ́ ojú yín ti wà ń bẹ̀ ti pẹ́ ẹ̀ẹ́dẹ̀ lè ba ìlú bàbá àti wà jẹ́ ibi tó rí dá àwa sí nìyẹn pàápàá jùlọ irú èmi pẹ̀lú gbogbo tí Lagos State gbèsè nínú ìgbésí ayé mi Ọlọ́run ò gbọ́dọ̀ yọwọ́ Lagos State nínú ìgbésí ayé mi tọ́lọ́run bá yọwọ́ Lagos State mo tán mi sí mi lè bọ́ sóko tí mọ́ torí mi tí ì jẹ́ nǹkan kan
tí Lagos State yẹn ló sọ mí ibẹ̀ ni mo ti jẹ́ ní tí mo jẹ́ so tí wọn bá fààyè gbà mí báwo ni mo sì fẹ́ jẹ tí èbá ṣe ilẹ̀ Yorùbá bò ni mo sì fẹ́ jẹ ṣe bí nílẹ̀ Haúsá ní Kaduna mo ti ṣe tẹ́lẹ̀ bí mo ti ṣe tó ń bẹ̀ náà ta ló mọ̀ mí so ìdí nìyẹn táwa ò fi gbọdọ̀ fi ibi san fún Èkó padà àwọn ò gbọdọ̀ rí nǹkan tó nígbà ọ̀rọ̀ election náà bẹ́ẹ̀ ṣe tètè nìyẹn àwọn ò gbọdọ̀ rí nǹkan tí ó ba ilẹ̀ Yorùbá jẹ́ káwá pé nítorí káwọn èèyàn kan máa sọ pé àwa tribalistic àní ṣe èmi ò ń ṣerú yẹn o èmi ò ní jẹ́ kí ìran tèmi ó bàjẹ́ o bọ́lá mi mo dúpẹ́ lọ́wọ́ yín ojú òní tì yín lẹ́yìn eléyìí any other time tí mo bá máa gbé yín wá ẹ wá ṣèdúpẹ́ ni pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀yin èèyàn mi ẹ ṣé o àní rí mọ jù báyìí lọ o ẹ ṣé gan mo kí yín Ọlọ́run á wà pẹ̀lú yín ẹ ṣeun.